Iṣẹ́ ńlá wà t'Ọbásanjọ́ ò ṣe fún wa o lọ́sẹ̀ tó kọjá yìí níbi tí wọ́n ti ń ṣayẹyẹ ọjọ́òbí àgbàlagbà onígbàgbọ́ kan ẹni ọ̀wọ̀ Sunday Mbang bíṣọ́ọ̀bù ìjọ Methodist ńgbà kan ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní kò sọ́nà táwọn tí wọ́n ń pariwo pé kí Nàìjíríà pín lè gbé gbà kínní náà ò ní ṣeé ṣe. Ọbásanjọ́ láwọn tí wọ́n ń fẹ́ kí Nàìjíríà pín lásìkò yìí pẹ̀lú bórílẹ̀-èdè náà ti tóbi tó àti bérò ti pọ̀ nú ẹ̀tọ́ àwọn ọ̀tá Nàìjíríà ni. Ó ní kí Nàìjíríà wà lẹ́yọ̀ kan tóun lọ́rùn ju kí Nàìjíríà pín sí wẹ́wẹ́ lọ. Gẹ́gẹ́ bí olórí ìlú atẹni tó ti dipò pàtàkì múnú iṣẹ́ ológun títí tó fi dolórí orílẹ̀-èdè tó tún bọ́ kakí sílẹ̀ tó tún gbégbá òṣèlú tó sì tún dolórí ìjọba alágbádá lẹ́ẹ̀kan sí yóò ṣòro kírú ẹni bẹ́ẹ̀ tó sọ pé kí Nàìjíríà tú nítorí òun náà ti jẹ́ ń bẹ̀ dáadáa. Nàìjíríà sì ti ṣe lọ́pọ̀lọpọ̀ oore láti kékeré ẹ̀ títí tó fi darúgbó. Ṣùgbọ́n bàbá wa yìí gbọ́dọ̀ mọ kinní kan o. Ìyẹn náà ni pé àwọn tí wọ́n ń pariwo pé kí Nàìjíríà pín kì í ṣe wèrè o. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣọ̀tá Nàìjíríà. Àwọn tí wọ́n jó lórí wa tí wọ́n sì ń ṣèjọba wa lásìkò yìí. Àwọn gan-an lọ̀tá Nàìjíríà. Àwọn ni wọ́n fẹ́ kí Nàìjíríà pín. Ó dá wa lójú pé Ọbásanjọ́ ò lè sọ pé òun ò rohun tó ń lọ. Bẹ́ẹ̀ l'Ọbásanjọ́ ò ṣáà lè sọ pé kíran Yorùbá dẹrú àwọn Fúlàní kí wọ́n máa ṣiṣẹ́ fún Fúlàní jẹ kí Fúlàní máa gùn wọ́n gàràgàrà kí wọ́n fẹ́ sọ wọ́n dẹrú lẹ̀ bàbá wọn. Bọ́wọ́ ò bá ṣe é san mọ́ kéèyàn káàrò bí Nàìjíríà ò bá ṣe é gbé papọ̀ kí kálukú yá jókòó sáàyè ààrẹ kí wọ́n máa ṣèjọba ara wọn. Bàbá Ọbásanjọ́ ò ṣáà lè sọ pé òun kò rí gbogbo òfin táwọn Buhari ń ṣe yìí. Òfin pé tí wọ́n bá wepo ní Niger Delta èrè tí wọ́n bá rí lórí gbogbo epo tí wọ́n bá tà kí wọ́n fáwọn tí wọ́n ń wepo lọ́dọ̀ wọn. Àwọn tọ́lọ́run fún ní kinní náà kí wọ́n fún wọn ìdá mẹ́ta nú owó tí wọ́n bá pa. Káwọn tí wọn ò lépo lọ́dọ̀ wọn kí wọ́n kó dọ́gbọ̀n nú owó tí wọ́n bá pa kí wọ́n láwọn fi ń wepo lọ́dọ̀ tiwọn. Hábà bírú eléyìí bá dáa kí ló dé t'Ọbásanjọ́ ò ṣe ń gbà tóun ṣèjọba. Tó bá jẹ́ kì í ṣòun Ọbásanjọ́ ló fàṣẹ sí pé kí wọ́n máa fáwọn tó lépo bẹntiróòlù wọn ní náírà 5 nínú èrè 100 náírà tíjọba bá jẹ. Kí ló dé táwọn Buhari dín kinní náà sí náírà 3 tí wọ́n sì yọgbọ̀n náírà nú 100 náírà sọ́tọ̀ fún wọn nílẹ̀ Haúsá. Bàbá Ọbásanjọ́ ò ṣáà lè sọ pé òun ò rí i pé ìjọba àwọn Buhari ìfẹ́ fi tipátipá gbalẹ̀ àwọn aráàlú ilẹ̀ àwọn ẹ̀yà míì fáwọn Fúlàní onímàálù tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ fi tipátipá yalẹ̀ ńlá kan sọ́tọ̀ káwọn Fúlàní máa kó màálù wọn gbà tí wọ́n sì ń sọ kinní náà dòfin. Bẹ́lẹ̀ ìbàdà tó bá jẹ́ láwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń gbọ́ Ọbásanjọ́ gẹ́gẹ́ ọ̀nà tí wọ́n fi ń ṣòwò màálù rèé. Kí ló dé tí bàbá Ọbásanjọ́ ò ṣe bẹ́ẹ̀ ńgbà tóun ṣèjọba? Kí ló dé tóun Ọbásanjọ́ ò lọ́nà rélùwéè láti Katsina lọ sí Niger? Kí ló dé tóun Ọbásanjọ́ ò gbé gbogbo iléeṣẹ́ ológun pátá lọ sílẹ̀ Haúsá? Kí ló dé tó jẹ́ ńgbà tóun Ọbásanjọ́ ń ṣèjọba kò sẹ́yà kan tí ó lè fi ṣò lórí sójà kò sẹ́yà kan tí ó lè fi ṣò lórí àwọn adájọ́? Kí ló dé tí ò sẹ́yà kan tí kò lè gbé sípò gíga ńlẹ̀ ìjọba nígbà tóun Ọbásanjọ́ ń ṣèjọba? Kí ló dé táwọn Ìgbò sọ pé àwọn fẹ́ kúrò lára Nàìjíríà? Kí ló dé táwọn Haúsá Fúlàní náà láwọn fẹ́ ya kúrò lára Nàìjíríà? Kí ló dé táwọn Yorùbá kò ní nítorí pọ́mọ àwọn ló ń ṣèjọba kó fáwọn lágbára káwọn máa lọ? Báwọn èèyàn ò bá ṣe lè ní gbogbo ìgbà tóun Ọbásanjọ́ ń ṣò lórí wa kí ló dé tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láyé Buhari? Ṣé bóun tó yẹ k'Ọbásanjọ́ rówó rèé kó sì fi báwọn Buhari sọ̀rọ̀ pé kí wọ́n ṣayé rẹ̀ ayé ń bàjẹ́ lórí wọn lọ. Bóyá Ọbásanjọ́ fẹ́ tàbó kọ̀ kódà kó farúgbó ara ṣe jù bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ báwọn Buhari ti ń ṣèjọba yìí náà ni wọ́n ń ṣe Nàìjíríà ò padà fọ́ sí wẹ́wẹ́ gbẹ̀yìn ni. Àbáláàfíà àti ìṣọ̀kan wo ló fẹ́ wà níbi táwọn kan bá ti ń fàwọn tó kù ṣẹrú? Àlàáfíà àti ìṣọ̀kan wo ló fẹ́ wà ńgbà tíjọba kan bá ń ṣẹlẹ́yàmẹ̀yà? Níbo ni ìṣọ̀kan ó ti wá ńgbà tẹ́yà kan bá ń ráwọn ẹ̀yà tó kù jẹ tí wọ́n sì ń fi hàn wọ́n páwọn ń rẹ́ wọn jẹ? Kò lè sí ìṣọ̀kan bó bá jẹ́ báwọn Buhari ti ń ṣe yìí náà ni wọ́n ń ṣe. K'Ọbásanjọ́ yá wá míì sọ
ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.